الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوكفل وباوا أترى عليكم إكيولون أتيانوري وبا النبوة محمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé súnà ànábì náà tí ó fi dídọ́ gbẹ̀ǹgbẹ̀ alìkìyàmà olùwà masá ka ìní àtẹ̀yìn náà kúnnú àwọn tí ó sọ̀rọ̀ ìrì bẹ́ẹ̀ àmín. lẹ́yìn náà mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà mi lọ́kùnrin àti lóbìnrin ní kílẹ̀ gbogbo àdúgbò yìí ìparí ní Èkó wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nínú àwọn ìjókòó tí e sábà pọ̀ ó sì dùn mọ́ mi gbẹ̀yìn náà ní oṣù mẹ́ta lẹ́ẹ̀ máa jóru ìjókòó báyìí. ìwà àmọ̀ bóyá gbogbo oṣù mẹ́ta tẹ́ ẹ bá jókòó yìí náà marital discord náà lẹ́ẹ̀ máa jíròrò alhamdulillah ó yẹ ó ti tẹ́lẹ̀ àbí discord tó kù yín but mo nígbàgbọ́ púpọ̀ pé níta bá ń bára wa sọ lóṣù mẹ́ta bí ọtí ẹ̀ tán lẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ ni yóò kú torí náà inú tèmi náà dùn púpọ̀ láti kópa nù ìjókòó tòní. Irun tèmi ò rí kí ọ wọ́pọ̀ nírú ìjókòó yìí tó sì ṣe pàtàkì púpọ̀ nítorí pé gbogbo ẹni ó ya dáadáa àtẹnudọ́ yà yìí tí ò da ilé kan ló ti jáde. Bí ilé yìí bọ́ bá ti rí ọ̀sọ́gbọ́n rẹ̀ á kẹfin rẹ̀ lára gbogbo ọmọ tó bá jáde ní irú mọ̀lẹ́bí bẹ́ẹ̀. Òun ni mo fi kí ẹ̀yin elétò yìí pé olú ọ̀sán ilé ẹ̀sán dáadáa o. Gbogbo ìgbìyànjú yìí Ọlọ́run wá jẹ́ kó ṣe sóore. Àwùjọ mùsùlùmí irun tí ẹ̀yin gbé kalẹ̀ yìí Ọlọ́run ó jẹ́ ó fa ọ̀pọ̀lọpọ̀ dáadáa sáwùjọ mùsùlùmí. Bí ilé bá ti dùn tí ìfọ̀kànbalẹ̀ ń bẹ ní mọ̀lẹ́bí mùsùlùmí insha Allahu ta'ala iṣẹ́ díẹ̀ ni ó kù kọ́dà tí àáfàá tí ó ṣe wá sí iṣẹ́ díẹ̀ ni ó kù tí ó ṣe torí pé nílé á ti ṣiṣẹ́ púpọ̀ lára ẹnì kọ̀ọ̀kan kó tó jáde sí àwùjọ. Àmọ́tà bá ní tanra wa gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti wí ẹ̀rí pé mo bí pé ó yẹ kí marital discord ó ti tán kò lè tán àmọ́ ẹ̀bẹ̀ lọ́kọ́ máa dínkù náà torí gẹ́gẹ́ bí ẹ̀dá mẹ́niyàn. Àmọ́ kẹ́mi ó tó bẹ̀rẹ̀ sí ní máa sọ ẹnu wọn bá ń tí Ọlọ́run bá ní kí àsìkò gbà wá kọ́lọ́n kọ́ mẹ́sà sí ń rọrùn fẹ́mi tí ń gbé àtẹ̀yìntẹ́ gbọ́ náà. Mo fẹ́ àkọ́kọ́ prepare mind ara wa fún kankan. Ọ̀nà bá a ti yanjú èdè àìyedè lọ́kọ-láya èyí táwa jókòó ní mọ́sálásí pọ̀nrí tá a fẹ́ sọ yìí òun ní ìtọ́lọ́hún wí àtẹ̀yí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀rí bẹ́ẹ̀ yẹn bá wá ṣe tán tọ́fẹ́ kí Ọlọ́run àtànẹ́bí ọ dá sí ọ̀rọ̀ òun
àfi kó gbìyànjú sẹ́rí gbogbo àwọn nǹkan tí máa ta kótó Ọlọ́run àti tà nẹ́bí ń gbìyànjú ọ̀pátì. torí pọ̀pọ̀lọpọ̀ àgbọ̀rọ̀ ẹni yé lọ́kọláya mọ̀lẹ́bí òtòrò tọ́ba yẹ pé ní mùsùlùmí dúró lórí bóòlù Ọlọ́run ti fẹ́ kí gbèsè ayé lọ́kọ láya orí ọ̀pọ̀lọpọ̀ òṣòro tá à ń rí ya ní rí. àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmùlá ti ń kọ́ kílẹ̀ tọ́ ìyàwó kíni tọ́kọ́ òun ni lórí fíìmù àbí àṣà kan tọ́wá látọ̀dọ̀ àwọn èbó gbogbo ru àwọn eléyìí òun lọ́fà tó fi dàbí ìgbà tó pé ní bó ti yẹ ká bá àwùjọ àbílẹ̀ mùsùlùmí kó tó kan àwùjọ àmọ́ bá bẹ́ẹ̀. mo bẹ lọ́n fún gbogbo wa wípé gbogbo nǹkan míì téèyàn bá àti ilé mà tó ti wà lórí rẹ̀ tẹ́lẹ̀ kó tó wá sí tàárọ̀ yìí dákun bẹ lọ́n kí o lè jù ú lẹ̀ kó lè wá gbọ́ bó lọ́lọ́n ti fẹ́ bó la nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam bó ní ọ̀pá wa láṣẹ rẹ̀ torí kéèyàn kàn má wàá gbọ́rú tọ́lọ́wọ́n àti tànẹ́bí pé àwa fi wọn èyí tá a ti máa gbọ́ tẹ́lẹ̀ wò àwẹ̀ wò là á lò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti bá rọ àníyàn bá wá sí tọ́lọ́wọ́n àti tànẹ́bí ó súnmọ́ kọ́ máa wúlò fún o ọlọ́run kọ́ máa ṣàṣe wá bá àwọn aṣáájú dáadáa tí máa tọrọ pé Allahumma ja'alna mimman yastami'u al-qawla fayattabi'u ahsana ọlọ́run kọ́ sí wá nú ẹni tí ó gbọ́rọ̀ tí ó sì tẹ̀lé ọlọ́run má jẹ́ tí wọ́n dàbí ẹni tí ọ̀rọ̀ gba etí ọ̀tún wọlé tí ó sì gba etí ó sì jáde eléyìí làkọ́kọ́ ọ̀rọ̀ àkọ́sọ tí mo fẹ́ sọ fún wa. ẹ̀ẹ́kejì bí n ti ń rí ẹ̀yin tẹ́ wà wájú mi yìí àwòrán tí mo yà sí ọpọlọ mi kí n tó débi báwọn tí ń bọ̀ wá bá sọ̀rọ̀ ó fẹ́ yàtọ̀ díẹ̀ èmi ṣe báwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa gbilẹ̀ wípé tọ́ afẹ́ wọnú àwùjọ lọ́kọláya o bó láti gbomi rẹ̀ kaná kí discord ọmọ mọ̀ ṣẹlẹ̀ àmọ́ wọ́n á rí pọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń bẹ wájú mi yìí kọjọ́ bẹ́ẹ̀ àmọ́ àrí àwọn tọ̀hún náà tọ̀ àwa méjèèjì náà láwa bára wa sọ̀rọ̀ lónìí insha Allahu ta'ala àti ẹni ó ti jẹ́ ìyàwó ńlé ọkọ àtẹni tó ti jọ́kọ náà ọlọ́dún kan ọlọ́dún méjì kọ́dà bàbá rọ lọ́sẹ̀ kan olóṣù kan bàbá sì rọ lógún ọdún ọlọ́gbọ̀n ọdún bákan náà gbogbo ẹni tí ń múra náà lọ́kùnrin ni lóbìnrin ọlọ́run ó sì rọrùn ká lè mẹ́nu bà tí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa níjókòó wa lónìí kó wá sí rọrùn fún wa bá a ti wí àtẹnudí ó wí àtàwọn tá a gbọ́ lílo rẹ̀ ọlọ́pàá mọ́sàájọ́ jẹ́ rọrùn fún wa. alḥayatu zawjiya ìgbésí ayé lọ́kọláya mo ní táwọn sọ ń bí ni pé bó lọ́lọ́run àtànẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam ìlànà wo ni wọ́n là kalẹ̀ fún wa ká tẹ̀lé eléyìí la fi kọ́kọ́ lọ sínú al-Qur'an al-Karim olùwọ́ba ojúwe nǹkan mẹ́ta bíi pílà the marital life al-hayatu az-zawjiyya wípé bẹ́ẹ̀ bá fẹ́ mọ ìgbésí ayé lọ́kọláya nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀gbọ́dọ̀ má sí ń bẹ. gbogbo ń tá máa fi wákàtí kan àbí wákàtí méjì sọ̀rọ̀ ń bí lónìí lórí bá ti mọ òpó mẹ́tẹ̀ẹ̀ta yìí ni. olùwàsọ̀nù Suratul Rum aya 20 àtẹ̀yọ̀kan Suratul Rum a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها
وجعل بينكم مودة ورحمة وجعل بينكم مودة ورحمة جدي قاري آياتنا ومن آياته Olúwa nínú àmì àwa Ọlọ́run nínú àmì Ọlọ́run ni an khalaqa lakum min anfusikum azwaja látara yín náà láti dára yín lọ́kọláya àwọn àfọ oní tafsiru kal-Imam al-Baghawi wa ghayrihim inna Allaha ala kulli shay'in qadir kò sí ń dágbára Ọlọ́run ọ̀ká láti ṣe ọrọrùn fọlọ́run kọ́lọ́run ó pé nínú àwọn ẹ̀dá àwọn tó ń dá ọdẹ èèyàn ọ̀dàlìjànú ọdẹ ẹranko àti oríṣiríṣi ìran bàbá ìkọlọ́ ń tó létò ní pé béèyàn ọba fẹ́ yàwó àlìjànú ni kọ́lọ́ fẹ́ àbí bí àlìjànú náà bá lọ́kọ àbí kọ́ fẹ́ ọmọ ànábì Ádámà kọ́lọ́ ń bá tó bẹ́ẹ̀ àní ní choice àmọ́ ló wá ní kó lòun ò tó bẹ́ẹ̀ kọ́ bá rọrùn min anfusikum òun ni gbogbo ẹni tí ń dàdàkú dáwó à ń sọkọ ẹranko wọn ń sọkọ ajá wọn ti kú léèyàn torúkọlù wọn bá níbẹ̀ mi ti tó ni pé min anfusikum azwaja èèyàn bí rẹ náà ni ọfẹ níyàwó ara mi Ọlọ́run ọba ni an khalaqa lakum min anfusikum azwaja. Olúwa ní kí ló dé tá a fi ṣe bẹ́ẹ̀ litaskunu ilayha a dá ìyàwó àtọkọ látara ara kan náà ní títorí pé kíni kẹ́ lè bá a ní ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ ìfarabalẹ̀ láàrin ara yín. nínú tọ́lọ́run ẹni Ọlọ́run bá ṣàánú gbogbo létí ọba tí ì rí bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ mọ́sá àjò rí bẹ́ẹ̀. ara pillars tọ́lọ́run fi mọ marital life tí ń wí nù asakanu kínú yẹn wọ́n máa bàjẹ́ ń ta kó sì máa dún rẹ̀ nínú pé insha Allah bẹ́ẹ̀ bá délé ìyá lamẹ́yìn bẹ́ẹ̀ lé gbogbo kínní yẹn mọ̀rọ̀ tí ó sọ tí ó fi gbé gbogbo tí ń bà mí lulẹ̀ kọ́ra bíbà mi jẹ́ òun èkó oorun ti jọ òun gbàgbé ìpè nkankan lé mi wá láti ta mo ní gbogbo létí ọba rí bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ mọ́sá bá wa ṣe bẹ́ẹ̀ látàsìkò yìí lọ gbogbo bí tẹ́lẹ̀ yọ ọba ti rí tí ò rí ń bẹ́ẹ̀ ọ̀kan nù pílà ló wó ẹ wò gbèsè ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam káfi gbàgbọ́ yìí litaskunu ilayha bí taba lè má nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí nǹkan lè níbẹ̀rẹ̀ dáwà anẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam bàbá wa padà délé ìyàwó dáadáa ń bẹ́lẹ̀ ìyá ńlá wa Khadija radiyallahu anha ẹ dákun ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa gbogbo ẹni tí ọkọ rẹ̀ ò délé kọ́ sọ pé nǹkan báyìí ṣe mẹ́ta ṣe ìyàwó rẹ̀ o ẹja bára wa sọ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wádìí bàbá ní akọ kásì referendum ní sè pé tá lè rújọ́ ntòsí ń ta fún ìyàwó rẹ̀ ńlẹ̀ amẹ́ríkà rí tó pọ̀ wọn ò tó bẹ́ẹ̀ torí pé ńgbà tí ọkọ bá ń sọ fún ìyàwó rẹ̀ pé ó sì rí bí ẹni tí mo kówó fún alájọṣe bísínẹ́sì báyìí ló sì ṣe fún mi ńgbà pé sì tíyàwó wí ni pé wọn ò ní gbà yín wọn lè yẹn máa ṣe díẹ̀díẹ̀ náà mọ́ ẹ̀dàkùn sírù yìí wọn wàá gbà kó lè délé kó wí yóò fi rẹ́ra ní ìbànújẹ́ wọn yóò máa gbé kiri irú ìyàwó yìí náà wọn náà wà ní gbádùn ẹ̀ máa gbé ayé ṣe iṣẹ́ oúnjẹ tá a ṣe òdùn ní ńgbà tá a jàgẹ́ tó kó lé ní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jújà lọ pílà ọ̀kan nù pílà sí marital life lẹ́tí wó ní ìdílé yín òsibítà ti lele tó fà nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam kódà ń dágbára kàdíjọ́ ká kàdíjọ́ sì pretend bí kò ń lágbára rẹ̀ yàrá sẹ́yìn náà wà ní
Khadija dúró sọ fún anabi Muhammad sallallahu alaihi wasallam kọmọntọ ṣẹlẹ̀ ẹgbọtàn yìí malaika Jibrilu ló wá bá anabi Muhammad sallallahu alaihi wasallam fi ghari Hira. Khadija mẹni tí ń jẹ́ malaika Jibrilu anabi Muhammad sallallahu alaihi wasallam kọ experience rẹ̀ rí ọba lógìdì ọba anabi lẹ́rú sallallahu alaihi wasallam ńgbọ wa délé anabi wa Khadija radiyallahu anha bọ́lọ́wọ́n ti ṣe gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò wa tí ń wò yín nù ẹ sàmì anabi ní kọ́rẹ́jì àti sọ gbogbo ntọ́ba bá ń ta ó ní kọ́rẹ́jì àti sọ fún ìyàwó ẹ̀ lé ẹ dákun gbogbo obìnrin tí ọba ti rí bẹ́ẹ̀ lọ́lọ́nkọ́lọ́wọ́ sí ọbẹ̀ akéyìn ò lè délé gbogbo bó ti lè wò kó tó níbi iṣẹ́ nìkan ti bá ní lójú ọ̀nà bí ti ń gbà bọ̀ wálé ní mọ̀lẹ́bí rẹ̀ ní kó lè délé kó pé ìyá alámọ̀yìn wà bàbá ṣe tán orí ti ọ̀sẹ̀ àmọ́ ẹ dákun bàbá ní ìtanra wa ọ̀gbọ́dọ̀ jẹ́rú ìyàwó jẹ́ ọkàn fún bí mo ti wílé kan o ìgbà òun ní gbá yín ìwọ̀nba lèyàn máa ń ṣe ọ̀lẹ́tẹ̀ láàbà náà mọ́ irú ọkọ bí òní lè délé ọ̀sán tọkàn dà àmọ́ yàrá wa Khadija ò rí bẹ́ẹ̀ fọ́gà wa lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam bá a ti ń bẹ lọ́n kọkùnrin ọjọ́ ànábi bẹ́ẹ̀ náà làwọn ẹ̀ńkọ́rin jẹ ìyá wa náà kẹ́yìn náà jọ Khadija o Khadija radiyallahu anha wa sọ fún ànábi sallallahu alaihi wasallam kọ́mẹ́ntọ́ ṣẹlẹ̀ o ni mo fi ní kọ́dà ntí Khadija lágbára rẹ̀ yóò sì máa ṣèṣe pé gbogbo ọ̀nà kí n sá tu ọkọ mi nínú kí n jẹ́ kórì ntọ́lọ́ nílì taskunu ilayha ibi bí taba le kéyìn ó lè pé a bí bá délé gbogbo ẹ̀ lọ́rọ̀ ìyáńlá wa Khadija ara ti ń sọ fún Ànábì sọ̀sọ́ lọ bí i máa ń torí o àmọ́rù rẹ̀ ká burú ọba sallallahu alaihi wasallam ìmọ̀rù ẹni tó ní ọwá yọjú sí ọ tẹ́rù ṣe ń bọ̀ yìí o Khadija wa bẹ̀rẹ̀ sí ní rán Ànábì létí sallallahu alaihi wasallam ìwọ tó ń ṣe báyìí níṣẹ́ dáadáa ìwọ tó gbọ́dọ̀ rí kìtì àwọn kan fẹ́ dàrú àfi kọ́ sáré sí ìwọ tó ń ṣàánú èèyàn ìwọ tó ń ṣe gbá ìwọ tó ń ṣàwọ èmi ò kéwò àmọ́ lọ́wọ́ lè rírun yìí kọ́ dààmú yìí lápèjúwe kọ́kọ́ kíyàwó máa sọ bẹ́ẹ̀ fún ọkọ rẹ̀ pé ẹ farabalẹ̀ bàbá alámọ̀yìn ọlọ́run ò ní rí gbogbo orú ń tẹ̀ ń ṣe yìí kọ́kadà ò bá rú yín èmi sáfà o àmọ́ gẹ́gẹ́ bí tá a gbọ́n wá sí ọ̀dà bẹ́ẹ̀ lè tẹ̀sùnú ilẹ̀ ìhà gbogbo létí sákànù bá ti kú ọlọ́kọ́mọ́sá bá wa dá sákànù náà padà torí pé bàbá ní tanra wa kí n máa rìpíìtì ẹ̀ Al-Qur'ani ní sọ̀rọ̀ olúwa lẹ́nu tó ń mọ al-hayat az-zawjiyya lé lórí nù àwọn pílàsì marital life nù gbogbo aláṣẹ mọ̀ pé bó tilẹ̀ òkìlẹ̀ ó ṣe rìn gèdè tó ẹjọ́ òpó kan bá ti yẹ ń bẹ́ẹ̀ ilé iná ọ̀làlàfíà mọ́ akàmọ́ wa kún lọ́dà akàmọ́ lẹ́ táìsì akàn àbígbà tá à ń wéṣì owó ni àfi ká wá bí òpó yìí kọ́ra bẹ́yà kò ní ná wa lówó tó gbogbo ọ̀dà gbogbo táìsì yìí òpó yìí ni ẹja kọ́kọ́ gbé dúró kí ló lè dúró padà lè taskunu ilayha pílà ilé kejì wa ja'ala bainakum mawadda ẹ̀rọ kò mo ti sọ àyà àbí tẹ́ ti rí o àyà 21 nínú suratu kínní suratu Rum ẹ̀yin náà ẹ̀ máa tún ká lọ́kọ̀ tìyàwó ẹ̀ kálẹ̀ ara yín pé àṣìbáyà yìí ti wí nìyí kí ló ti sọnù nínú pílà tí ò jẹ́dìlé wa yóò tó pílà ẹlẹ́ẹ̀kejì wa ja'ala bainakum mawaddatan sẹ́rí gbogbo bí jẹ́ ọ̀bá sí lẹ́yìn náà ń bẹ́ẹ̀ àgàmọ̀ dààmú ara wa ni kí ni jẹ́ mawadda ìfẹ́ ọkọ gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó ẹ̀ náà gbọ́dọ̀ fẹ́ràn ọkọ Olúwa ló tó bẹ́ẹ̀ wa ja'ala bainakum mawadda gbogbo bí tí ọba ti sí fẹ́ bó tilẹ̀ wù kí ọkọ yóò máa ṣe wàhálà tó àbólé jẹ́ dàkejì gan náà èyí ò rí ìyàwó mi náà gán kọ́dẹ̀ lómi ọmọ sọ pé kọ́lọ́wọ́ sì gbọ̀n mi nírú
ìyá alámọ̀yìn kọjá ìyàwó oríkórí pé obìnrin gidi ni àmọ́ wàláhì tí ó bá sí fẹ́ rẹ̀ lọ́kàn ọkọ ẹ̀ gbogbo ń jíǹsẹ̀ wọn ò ní nítumọ̀ òun ní ara ń tá padà sọ gbogbo ń táwa náà tá a bá ti kẹ́fìn pé kò ní sí fẹ́ ń bì kódà Islam ò bí a torí bọ́ bẹ́ẹ̀ o torí pé inú òpó tọ́lọ́ ní òun máa alihayat azawjiya ni pé waja'ala bainakum mawaddatan. ẹ jẹ́ tó rán yín létí ìtàn kan tó ṣẹlẹ̀ nígbèsí ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. arákùnrin kan òun àtìyàwó ẹ̀ ẹrú làwọn méjèèjì tẹ́lẹ̀ ń gbòòrò Madina. nínú ṣẹ̀ríà ẹrú lè fẹ́ ẹrú ọ̀láìfi kí wọ́n fi kóra wọn níjànú kí wọ́n jẹ́ oníhàláàlì ara wọn. àmófin tí ṣẹ̀ríà gbé kalẹ̀ ni pé ńjọ́ tí obìnrin bá ti dọmọlúàbí tọkọ rẹ̀ sì wà ní oko ẹrú laha al-khiyar ó fẹ́ kí relationship náà continue kò fẹ́ kó continue òun ni ó decide ìjọ náà. ọ̀kan náà àwọn ìyá ńlá wa Barira là ń pè ọjọ́ rẹ̀ ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha ọjọ́ ọ̀rẹ́ ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam àmẹ́rù lòún gbà náà ẹrú ni Barira àtọkọ rẹ̀ wọ́n ti ń fẹ́ra wọn nígbà wọn wà lẹ́rú ńgbọ̀ wá yá ìyá ńlá wa Aisha tọ́jọ́ rẹ̀ Barira fún rẹ̀ lónìí Barira ìwọ náà kú olóko ẹrú ń sanwó táwọn tó ní ọ tí wọ́n gbà Barira wa di ọmọlúwàbí radiyallahu ta'ala anhuma. ẹ̀yin ìyàwó ẹ má bínú o bàbá ti sọ ti yá sọ tàwọn bàbá náà o. ìjọ òun ni Barira rí i pé òun ò sí ní status ọkọ òun mọ́ wípé òun ọmọlúwàbí ìwọ ẹrú kíní yóò dópin lónìí àwọn òfẹ́ra àwọn mọ́. ọkọ Barira wa ọ̀rọ̀ kí là ń sọ lọ́wọ́ waja'ala bainakum mawaddatan. ọkọ Barira wa lọ bá Anabi sallallahu alayhi wa sallam inú riwaya kan nù hadithi náà wọ́n ní kó tó di kpọlọ bá Anabi sallallahu alayhi wa sallam ó ti bẹ Barira dípò àyè kan débi pé bọ́ba bẹ̀ tàdé Barira bá bínú jáde nulẹ̀ kò ní mà tí ó fi sáré jáde lẹ́yìn ẹ̀ tí omi ó sì máa kán ní ojú rẹ̀ báyìí pé má fi òun lẹ̀. ó tún wá lọ bá Nabi sallallahu alaihi wasallam ká Nabi ọba òun bẹ ìyàwó òun Barira pé òun fẹ́ràn rẹ̀ púpọ̀ kó lòun náà sì mọ̀ pé òun fẹ́ràn o. àbálọ àbábọ̀ gbogbo bá Nabi ti sàkàwé ọ̀rọ̀ tó fún ìyá ńlá wa Barira ẹgbẹ́ kí ni Barira wíwá Nabi nígbẹ̀yìn ọ̀rọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àlàyé Barira wíwá Nabi wa Muhammad sallallahu alaihi wasallam pé àtàmúrù ní ìwà Nabi sallallahu alaihi wasallam mọ́gbọ́n tẹ́ wí o ṣe àṣẹ ní àbímọ́ra àṣẹ ní àbíkíní bá Nabi jírí mu Nabi jẹ́yàn ń pa o sallallahu alaihi wasallam torí pé ru Barira gbọ́dọ̀ lẹ́nu kó tó máa bí Nabi ń béèrè bọ́ba yìí pé báwa ti rò ó lónìí ni ká Nabi Ọlọ́run ìyàwó rẹ̀ ló tún sọ ọ́ dọmọlúwàbí sẹ́nu rẹ̀ gbájú o tó máa gbé àṣẹ ní àbímọ́ra Nabi sì dá lóhùn Nabi ní innama ana shafi' innama ana Nabi ní ìsìnkú lásán ni o nǹkan lásẹ̀ o sallallahu alaihi mọ̀kànrí pé bọ́ba wà lọ́dọ̀ ọkọ rẹ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ tó báyìí ọ̀dà innama ana ẹgbẹ́ kí lè sì ti Barira òfin lè la hajata li ọ̀sọ́nà ní ẹ̀yà Nabi sallallahu alaihi waja'ala bainakum mawaddatan. gbogbo ntẹ̀yàn máa ní tí ó fi tẹ́ Barira lọ́rùn ọkọ rẹ̀ ṣetán kódà wọn ní nínú riwaya kan látọ̀dọ̀ Ibn Abbas Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ala ta'jab min hubbi zawji Barira li Barira wa min kurhi Barira iyyahu. òòrè mà nínú ìmà
nínú ìmọ̀ ni pé bọ́kọ Bàrírà ti fẹ́ràn rẹ̀ tó yìí wá wo bí Bàrírà ti kórè rẹ̀ tó waja'ala bainakum mawaddatan nínú túlù ọba fi ṣe ìpìlẹ̀ marital life òun ni kọ́kọ́ fẹ́ràn ìyàwó ẹ̀ kí ìyàwó ló ṣe kíni ó fẹ́ràn ọkọ sẹ́rí bí gbogbo tẹ́lẹ̀ yìí náà ìmọ̀ kò sí rárá àbí ń dínkù àwọn kan mi máa padà dífẹ́ nìkú á padà mẹ́nuba insha Allah ta'ala gbogbo àwọn ọ̀nà míì tẹ́wulẹ̀ máa wá rò pé àbí nǹkan yìí ní ń fàjà àbí nǹkan yìí ní ó jẹ́ kí mọ̀lẹ́bí ó dùn kò lè má jòun ó lè jẹ́ pílà yìí ní ń wú ní yìnrín tẹ́ẹ̀mà ó lè máa wá lọ́wọ́ ọkọ ó lè máa wá lọ́wọ́ ìyàwó eléyìí ní pílẹ̀ ẹlẹ́ẹ̀kejì pílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ní àyà yìí kan náà waja'ala bainakum mawaddatan wa rahmah gbogbo bí tẹ́lẹ̀ iná ọba ti sí kò lè sí gbádùn láàrin lọ́kọ àti láya rahma òun ni àánú kéèyàn láàánú yẹn kó ní kẹrẹ àwọn ẹlòmíín máa tó àárín yìí pé rahma ọmọ anabi òtún bẹ́ẹ̀ kó sallallahu rahma náà ni rahma torí baranda padà òun náà ní nọ́kítọ̀ tó kù tí ń sọ lẹ́yìn eléyìí pé kíni ń jẹ́ hayatu zawjiya tí làwọn gbọ́ yé ń pẹ́ kíni ń jẹ́ lọ́kọ láya èwo la yàwá pàtàkì jùlọ lẹ Yorùbá yìí kí làwọn gbọ́ yé pé ń jẹ́ lọ́kọ tọkọ àtìyàwó ṣé báyìí lómi ó di jókè bàbá ọmọ wa kàn níbà ṣé bẹ́ẹ̀ náà ni Islam gbé kalẹ̀. Rahma ó gbọ́dọ̀ wà láàrin ọkọ àtìyàwó kíyàwó láàánú ọkọ ẹ̀ kọ́kọ́ náà ṣe kíni kó láàánú ìyàwó ẹ̀ gbogbo bí tẹ́lẹ̀ yìí ọba ti sí àti sákànù àti màwádà àti rahma bí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọba ti sí àbọ̀kan àbí méjì ọba sí ń bẹ́ẹ̀ gbogbo ń ta láǹwì kò ní tán lẹ̀ o marital discord kọ́dà awulẹ̀ máa wá rò pé nǹkan míì ní ń fa àbí nǹkan míì ní ń fa bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló ti wó. waja'ala bainakum mawaddatan wa rahmah. àtúnbẹ̀lọ́ lẹ́ẹ̀kan sí gbogbo létí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọba sí ọlọ́mọba wa dá padà ń bẹ nílé mùsùlùmí èyí tọ́kan àbí méjì ọba sí àbótí yín gbé àbótí bíkú ọlọ́nkọ́mọ́sá dé ara ìsọ dáadáa tá a fẹ́ kí wá sí tòní yóò so ní pé kí wọ́n lè tún ma padà kọ́lọ̀ kọ́ mọ́sá sí rọrùn bẹ́ẹ̀. kátó kò lórí àyà yìí Olúwa ní khalaqa lakum min anfusikum azwaja ọlọ́ni adá á padà sínú èdè Lárúbáwá kọ́ bá yé wa ntoluwa pé ọkọ àtìyàwó ní kíni azwaja plural kíni zawju sẹ́rínú èdè Lárúbáwá tí anabi Muhammad sallallahu alaihi wa sallam sọ èdè Quraish tá anabi sọ àwọn Quraish ọmọ yàtọ̀ láàrin zawja wa zawju la farqa bayna zawja wa zawju ìran Lárúbáwá kan ní pé ìyàwó zawja ọkọ zawju amẹ́rin lugatu Quraish allati tahaddatha biha an-nabiyyu sallallahu alaihi wa sallam la yufarriquna bayna az-zawjati waz-zawji lughatan inú èdè tiwọn bí wọ́n bá pe ọkọ ní zawju ọwọlé bí wọ́n bá pe ìyàwó ní zawju ọwọlé inú èdè Lárúbáwá tá Ànábì sọ sallallahu alayhi wa sallam orí eléyìí dá Al-Qur'ani fi ní azwaja hikima ńláńlá ń bẹ nínú eléyìí tọ́lọ́mbá ní ká gbọ́ yé gbogbo mẹ̀lẹ́bí tó bá gbọ́ eléyìí yé pẹ̀lú àwọn pílàsì mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́ndà kọ́nú àyà yìí insha Allah ta'ala kò ní sí discord láàrin wọn. àìgbọ́ eléyìí yé òun ní lead to ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́ra ẹni yé tí ń ṣẹlẹ̀. azawju ètí wọ́n ń pè ní zawju lédè Lárúbáwá òun ní nǹkan méjì nǹkan mélòó nǹkan méjì tí wọn ò lè ṣe láì ríra wọn ọ̀kan ò lè nítumọ̀ bẹ́ẹ̀ bá rí kíni bẹ́ẹ̀ bá rí kejì lápèjúwe
òun lè wọ́n pè ní a pair of something bígbà tí yẹn ní a pair of shoe lápẹ̀jù ìtumọ̀ zawju nù o ká mú látara bàtà ẹsẹ̀ méjì bẹ́ẹ̀ nìkan bá ní èsì téèyàn máa wọ bàtà ẹsẹ̀ méjì bẹ́ẹ̀ yẹn bá rí bàtà kan náà kọ́wọ́ òtítọ́ kọ́dà kọ́ dánú súnà o ká kọ́ ìhùn náà Ànábì sọ̀rọ̀ bí bàtà rẹ̀ kan bá já ìkejì tí yóò ti já náà ìwúlẹ̀ ń bẹ̀ kó fi omi ààrẹ kọ́tà Ànábì kọ́ wa mùsùlùmí yẹn fi bàtà kan rìn pé ń rí bàtà mìíràn ń bẹ̀ wọn sallallahu alayhi wa sallam ẹ ṣeun bọ́díbí tá ń lọ ni pé ẹ wo bàtà ẹsẹ̀ ọ̀tún àti bàtà ẹsẹ̀ òsì gbogbo bí a bá ti rí ẹnìkan kọ́dà ló bá ti jókòó yìí nísìnyí ọlọ́run níjà ríru ẹ̀ bá a bá rí ẹnìkan tí ó wọ bàtà méjì o àmọ́ sí ọ̀tún náà ní méjèèjì àmọ́ wọ bàtà méjì ẹsẹ̀ òsì náà ní méjèèjì ẹ rí i pé àwa náà fọra pé nǹkan kan kìí ṣe èèyàn mọ́ àbí kìí ṣe èèyàn tó pé mọ́ òun ni ká yà lọ bẹ̀ ọ́n lẹ́bi rí i pé gbogbo ẹranko tí ń pèrè léèyàn tó ní kọkùnrin ó máa fẹ́ ọkùnrin kóbìnrin ó máa fẹ́ obìnrin kó ló ti kú léèyàn wọ́n ti kú ní kíni wọ́n ti kú léèyàn òun lẹ́nìkan ṣe sọ́jọ́ ní pé ńgbà wọn ní ọkùnrin ọmọ fọkùnrin obìnrin ọmọ fọkùnrin wọn wá ní torí pé ní human right pé ẹ̀tọ́ ọmọ èèyàn ní kó mú tó bá wù pé nítawà wá mọ̀ tí ń jọ́ mi èèyàn látìgbà tó ọmọ èèyàn tí ń jọ́ mi èèyàn kò sí irú eléyìí nínú wà tí ọmọ èèyàn máa ń wù á jẹ́ pé ẹni tí ó bá béèrè human right ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ a human being ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ èèyàn náà lẹ́yìn tó bá jẹ́ èèyàn lọ́wọ́ á béèrè pé ẹ fún mi lẹ́tọ̀ọ́ mi àmọ́ gbogbo ẹni tó bá ti ṣe pé ọkùnrin ní ń wù láti fẹ́ obìnrin ní ń wù láti fẹ́ kò sí nọ́ọ̀mà Nábì Ádámà gidi. azwaja khalaqa lakum min anfusikum azwaja kọ́nsẹ́pìtì lọ́kọ àtìyàwó Al-Qur'ani ti describe ẹ̀ fún wa yìí òun ni pé nǹkan méjì tí wọ́n máa pé ara wọn nǹkan méjì tí wọ́n máa ṣe kíni bí bàtà ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì tó pé bí ọ̀kan ọ̀bá ti ṣe ń bẹ́ẹ̀ kódé kejì náà wúlò bàbá gbọ́ yí bẹ́ẹ̀ tọ́ ǹjẹ́ yìí wá rí bìkan tí bàtà ẹsẹ̀ ọ̀tún tí ó ti máa díje pẹ̀lú bàtà ẹsẹ̀ òsì bọ́ ọ̀gbọ́dọ̀ dùn lọ báwa ti sọ ìgbésí ayé lọ́kọláya dì lónìí náà òun ni mo nípa àwọn ìròrí kan tó wá látọ̀dọ̀ àwọn òyìnbó tá a kàn gbà gbogbo ní tèkó bá ti ṣe lọ́dà òun ni pé àwa gbàgbé bólúwa ti describe lọ́kọláya ní Al-Qur'an al-Karim wípé azwaja gbogbo àmà wa pé ntọ́kùnrin bá lè ṣe obìnrin náà lè ṣe ọkùnrin ẹnìkan òjò ẹnìkan lọ kò níbi bàbá gbọ́ ìsìlámù wáyé ọlọ́nà bí ọlọ́run ti ní òun gbọ́ láfẹ̀yìn ọkùnrin lọ́nà àbí báyìí òun gbọ́ láfẹ̀yìn obìnrin lọ́nà àbí báyìí òun wá ṣe yín ní kíni azwaja yóò níbi ọkùnrin yóò ti níbi obìnrin yóò sì níbi tóbìnrin náà ó ti níbi ọkùnrin ẹ máa wá ríra yín bí ẹni tí ń pé ara wọn kìí ṣe pé ni tí ń díje láàrin ara wọn ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó lónìí àgbóyè yìí ò sí mọ́ pàtàkì jùlọ láàrin àwa mùsùlùmí bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èmi sì máa béèrè pé kí ló fà á tí ìyàwó fi máa jínlé kọ́ńkọ́rọ̀ máa jínlé rà tí ọkọ gbọ́dọ̀ mọ̀ kí ló fà á bí báyìí bá àti sí kíni àti sí ntí ń jẹ́ ọkọ àtìyàwó àti sì gbọ́yé tọ́ba ẹgbẹ́ ni wọ́n ríra wọn bí ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì tí yorùbá ní a máa fi ọwọ́ wẹ́wọ́ lọ́wọ́ fi máa má irú eléyìí ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ òun lẹ́gbẹ̀ẹ́ pé kọ́dà ẹlòmíín bá débi ọ̀rọ̀ bá dà
yọmọ wa lọ dáwó pamọ́ sí ibi kan fẹ́ lọ mọ́kànú ọkọ rẹ̀ ò sì gbọ́dọ̀ ńgbọ́ bá wa yá ni wọ́n wà ní kẹ́gbọ́n rẹ̀ kó pé òun fẹ́ràn ní òun fẹ́ràn òun ló lówó kí ló dé tá a bára wa débẹ̀ kí ló dé àwa mùsùlùmí ẹ wò gbèsè ayé anabu Muhammad sallallahu alayhi wa sallam ẹ wò gbèsè ayé àwọn sọ̀hábà anabu Muhammad sallallahu alayhi wa sallam àwọn ríra àwọn bá Al-Qur'ani bó ti describe lọ́kọláya pé zawju ní bíi a pair of shoe tó yẹ pé ní bẹ́ẹ̀ ni tọ́ba ẹ kó ṣeéṣe bẹ́ẹ̀ tọ́lọ́mbá ní yọ̀rọ̀rùn bẹ́ẹ̀ anabi Adama ńgbà tọ́lọ́run dá tọ́lọ́run ní dáyà ńlá wa Hawa ọ̀tí ọlọ́run bá tọ́ dá wa ó ti mọ̀ pé ọ̀rọ̀rùn kọkùnrin nìkan máa bẹ kọ́mọ́sí kìíní kọ́mọ́sí obìnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pé nǹkan kan dínkù lára ọkùnrin obìnrin ni ó pè nǹkan kan dínkù lára obìnrin náà ọkùnrin ni ó pè bàbá máa tẹ̀ra wa lókù àwọn ọ̀nẹ́bí tá a ti sì gbọ́ ni pé ọkùnrin wa fẹ́ fi responsibility tiẹ̀ lẹ̀ lónìí ń gbajúmọ̀ tóbìnrin yẹ kí kọ́ gbajúmọ̀ ẹ̀yin ìyá wa náà ẹ̀yin náà fẹ́ mójútó tó yẹ kẹ́yin náà mójútó mọ́ ibi ọkùnrin ń lọ òun lẹ́yìn náà fẹ́ ṣe kí ni òun lẹ́ fẹ́ lọ bẹ́ẹ̀ bá a bá ti gbọ́ yé pé ní ó ní tọ́lọ̀ yàn fún ọkọ ó sì ní tọ́lọ̀ yàn fún obìnrin tí í ṣe ìyàwó bẹ́ẹ̀ mi bá wá sojú ṣe tèmi tíyàwó náà sojú ṣe tiẹ̀ á wà jẹ́ni tí ó máa gbéra wa bí ọwọ́ ọ̀tún tá a fi wẹ òsì azwaja gbogbo ilé tí ó bá rí bẹ́ẹ̀ ọlọ́kọ́ mọ́sá àbáwájú orí bẹ́ẹ̀. torí náà eléyìí ní ayé al-Qur'an al-Karim tí ó dùwẹ̀ fún wa generally kí là gbọ́ yìí afẹ́rẹ́ ni lọ́kọ-láya bó lọ́lọ́run dùwẹ̀ rẹ̀ bó làwa ń gbọ́ yìí lónìí kọ́dọ̀ lọ́n tún wá sànù ó tún fi yé wa pé àwọn òpó kan wá ń bẹ tó pé lórí ẹ̀ lòun máa ìgbéyàwó ìgbésí ayé lọ́kọ-láya bẹ́ẹ̀ bá ti rí kan tó bá yẹn gẹ́nu àwọn òpó wọ̀nyí ẹ̀ wá bẹ́ẹ̀ ti tún ṣe kọ̀sọ́gbọ́n mi gbogbo ilé bá ti wó ọ̀kan náà àwọn òpó ilé ẹ̀ kàn máa wá dààmú ẹ̀ máa lọ wá ẹ̀ máa lẹ́yìn ni torí náà eléyìí ni aya al-Qur'an al-Karim tọ́lọ̀ fi báyìí mi rẹ̀ sọ̀rọ̀ mo ní gbogbo nǹkan yòókù tí ọba wa kù tá a máa wí yọ máa jẹ́ ìfọ́síwẹ́wẹ́ kínní ìfọ́síwẹ́wẹ́ ayé gbogbo ń tá a máa sọ lónìí àti tẹ́lómi náà tó máa sọ òun ni pé gbọ́ yé kíni ń jẹ́ zawju láàrin ọkọ àtaya kémi yóò péra wa ní àbí a máa díje. mọ̀wá asakan ìfọkànbalẹ̀ ìfarabalẹ̀ ìfayabalẹ̀ kó wà ní àwùjọ ọlọ́kọ àti láya mawadda kárífẹ́ warahma kànú wà láàrin wa àwọn ọ̀nà wo làwọn nǹkan wọ̀nyí nílé tó bá ti wá yẹn gẹ àbó ti kú òyìnbó àwọn ọ̀nà wo ni a fi dá a padà nínú ẹ̀rí inú al-Qur'an al-Karim kúmá àti lànà anabuwa Muhammad sallallahu alayhi wa sallam òun là máa wá kà fúnra wa ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan báyìí kọ́nù kọ́mọ́sàsì rán fún wa gẹ́gẹ́ bí mo ti wí kama ma sọ ti bí o ti kó nìkan ẹ̀rí ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń pilẹ̀ rẹ̀ náà bó lẹ́yìn ó sì tètè mọ àwọn pílàsì yìí tí ò ní jẹ́ pé ńgbà tí ìyàwó bá délé tán lẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ máa sáré pé kò sí mawadda kò sí rahma kò sí sakanu ọlọ́nkọ́ mọ́sá sànù wa o. ẹ̀rí àkọ́kọ́ nu tí mo kọ́ kalẹ̀ ń bì èmi náà kọ́ kalẹ̀ kí n bá rẹ tí lé ní èjì. àkọ́kọ́ ni taqwallah taqwa Allah ìbẹ̀rù Ọlọ́run nínú kutuba tá nabi wa Muhammad sallallahu alaihi wa sallam tá nabi ṣe gbẹ̀yìn tá n pè ní hajj tá nabi ṣe gbẹ̀yìn hajjatul wada anabi ṣe kutuba ń bẹ kutuba náà dọ̀làlá máa kà á torí pọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ la nabi kọ́ wa ń bẹ aranta nabi sọ̀njọ́ yìí ni pé sallallahu alaihi wa sallam ittaqullaha fin nisa ittaqullaha fìnnìsà èyún àwọn ọkùnrin ní èyún báwí ní tìtorí pé ẹni tá a máa ké kíkan sí tiẹ̀ pé bẹ̀rù Ọlọ́run
òun lẹni tí a rí pé ó súnmọ́ kó ṣàbòsí ẹni kejì ẹni tí a retí pábòsí ọ jáde látọ̀dọ̀ tiẹ̀ ìwọ̀n bá ní bẹ̀rù ọlọ́run ọmọ kì í ṣe pé aníkóhùn náà má bẹ̀rù ọlọ́run àmọ́ kí ló dé tà Nábì fi àdírẹ́sì àwọn ọkùnrin látàrí pé kíni ọ̀pọ̀lọpọ̀ àbòsí tí máa wáyé láàrin lọ́kọláya ọwọ́ ọkùnrin lọ́pọ̀ jù Ànábì fi wá dájú ọ̀rọ̀ pa àwọn ọkùnrin pé ittaqullaha fin nisa ẹ bẹ̀rù ọlọ́run o ní tìtorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ gbà léyìí tó pọ̀ táwa náà máa rí láwùjọ tá à ń gbé lónìí yìí bóbìnrin bá ti bọ́ sọ́dọ̀ ọkọ kan tí ẹ bá ṣe obìnrin tí ò ní bíbí kan àbí tí ò ní ròrí jinlẹ̀ kan kò rọrùn péjẹ tó jáde mọ́ tọ́ba pé kéètì kò sí ọ lọ́wọ́ ọlọ́run ó sì jẹ́ fún ọ òun náà máa wó tiẹ̀ àmọ́ ìtọ́ pọ̀jù ni pé obìnrin ọmọ wa rò lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin bóun bá tún wá òyìn àyè ibo lòun bá tún tún lọ ìwọ má wàá rí wọn àṣọ opportunity pé òde bí ọmọ gbé ntọ́ba wù mí ni màá ṣe fún ọ Ànábì kìlọ̀ fún ọ ittaqullaha fin nisa ẹ bẹ̀rù Ọlọ́run lára àwọn ìyàwó yìí o ẹ má rí wọn rí i pé o ti dé sini wọn wá sí mi ṣe pé kò sí bí ọ lọ mọ́ pàtàkì jùlọ nínú àwọn ibi tí a ti gbàgbọ́ yé ìkìlọ̀ Ànábì ilẹ̀ Yorùbá jẹ́ kan sallallahu alaihi wasallam nínú tọ́lọ̀ ń fún Yorùbá tí ò fún kọ́lọ̀kọ́lọ̀pọ̀ àwọn ẹ̀yà míì ó fi máa wọn tá a jọ ń gbé inú ibi tí máa ń nira láti ṣe òpinya láàrin lọ́kọláya ilẹ̀ Yorùbá jẹ́ kan àwọn ẹ̀yà míì bọ́ba lè túká gbọ́dọ̀ bó ṣe lẹ́yìn ìjọ kan ìjọ méjì àmọ́ Yorùbá ó ti ro tàwọn ìdílé ìyá tàwọn ìdílé bàbá kọ́dọ̀ bọ́yọ̀ rẹ̀ kan lọ dá sí nígbà tí wọ́n wà lọ́nà Yorùbá ròyìn náà gbá kí n bá wàá ṣẹ lábẹ́yìn yorùbítẹ́lẹ̀ ìbá wa ṣẹlẹ̀ ìwọ ọkọ má wàá rí pé kò síbi ọ lọ kọ́dà ẹlòmíọ́ tiẹ̀ pé yọmọ tó ń fi pàtàkì jùlọ ittaqullaha fin nisa bọ́bá tiẹ̀ fi pọ́ ọmọ ti wà rí wọn ntí ọmọ fi halẹ̀ mọ́ obìnrin yìí nù pé kọ́dọ̀ ó lè pé ẹnìkan tó mọ̀ pé ọ̀fẹ́ràn obìnrin yìí fámìlì pé tó ọba lọ ọ̀dọ́ rẹ̀ lọ́mọ rẹ̀ ọmọ lọ gbé sọmọ ya kínní òun ni màá fún ní ọmọ ẹ̀ tí ọmọ gbọ́dọ̀ ẹ̀ ittaqullaha fin nisa olúwa ni ẹ bẹ̀rù Ọlọ́run lára àwọn ìyàwó yín àti wí ẹ̀yin obìnrin náà bẹ̀rù Ọlọ́run lára wa náà o àmọ́ kí ló dé tí Ànábì sọ̀sọ́lá ń fi dájú ẹ bẹ̀rù Ọlọ́run yìí pa àwọn ọkùnrin ní hajjatul wada òun ni pé àbòsí tiwa lọ́pọ̀ ẹ̀yin lè rí pé ìfẹ́ kù mọ́ kọkùnrin ọmọ wa rí irun lọ́pọ̀tunity pé ntọ́ba wù mí ni màá ṣe bẹ̀rù ẹni ó ju ọ lọ o ẹ wo bá Ànábì tún ti kìlọ̀ ọjọ́ kan níbi ìbẹ̀rù Ọlọ́run ẹnìkan na ẹrú rẹ̀ nínú àwọn sọ̀hábì Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹrú tó ní ìwọ̀n bí kéèyàn kan bíyàn nú ìwọ̀n nànàkúnà ìwọ̀n gbọ́tẹ́ nìkan sọ lẹ́yìn rẹ̀ pé ittaqillah kọ̀wẹ̀yìn ìsànà tiẹ̀ lónìí ńgbàjọ́ tí Ànábì wí pé kọ́ bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta tí ò gbọ́ Ànábì wa fi kún pé lallahu aqdaru alayka minka alayhi agbára rẹ̀ káàbí agbára Ọlọ́run ká ọ ju bá agbára tiẹ̀ ti ká lọ ọba sáré wẹ̀yìn ọ̀pọ̀ wájà dàrú Rasulullah lọ́wọ́ àríkà Ànábì ní ń bá wọn sọ̀rọ̀ pé bẹ̀rù Ọlọ́run o eléyìí náà ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ láya kéèyàn má rí pé ọ̀wá ń kápá mi wọn lọ́kọ lórí aya ittaqullaha fin nisa máa rántí píríncípù tá Ànábì gbé kalẹ̀ yìí pé gbàgbára tiẹ̀ bá ká agbára Ọlọ́run káwọ̀ ju gbàgbára rẹ̀ ti ká lọ o ẹgbẹ́ kí ni sọ abẹ́ yìí ṣe ń jọ̀ ọ́n onífọwọ́ hurrun fi sabilillah kọ́dà ẹgbà nìkan kí ò ní jẹ mọ́ ọ̀dọ́mọlú àbílà tó ní lọ́wọ́ Ànábì sọ̀rọ̀ wọn forí jèmi báwọn sọ abẹ́jì rí inú tiwọn àmọ́ káwa náà gbogbo ọkùnrin ká máa rántí eléyìí o mọ̀rí ń rí i pé ní agbára mẹ́ka kò síbi tí ó rojọ́ lọ
kọ́dà ẹlòmíì nínú experiences tá a ti rí lára díẹ̀díẹ̀ níbi táwọn náà dàgbà mọ́ táwọn yẹn máa kẹ́jọ́ bá wà yìí pàtàkì jùlọ bẹ́ẹ̀ lòmíì bá lọ fẹ́yàwó nílùú tí èsì tiẹ̀ bọ́yọ̀ fẹ́yàwó láti ilẹ̀ Ìgbò wé kóyàn yìí àbí láàrin ilẹ̀ Yorùbá náà wọ́n sábà péyàwó yìí ò lẹ́bí kan kò níran kan nílùú táwọn wà yìí ọkùnrin mi máa rí aṣọ opportunity pé ntòkù mi ní í ṣe Ànábì ń bọ̀ sọ̀rọ̀ ittaqullaha fin nisa máa rántí pé nìkan ń bẹ tágbára tiẹ̀ káwọ̀ ju bó ti rò pé agbára rẹ̀ káyàwó rẹ̀ lọ. ẹ̀kejì husnu ikhtiyari zawja husnu ikhtiyari zawjati wa zawj nínú tí ó yẹ ká fèsì mọ̀lá máa sọ ti àwa tá a ti níyàwó lé tá a wà nílé ọkọ a ti máa sọ tẹ̀yìn tẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń pilẹ̀ náà eléyìí tá a wí bẹ́ni ní ṣẹ̀ṣẹ̀ ń pilẹ̀ tiẹ̀ abẹ́ni ó fẹ́ ṣe kejì náà torí a sọ̀rọ̀ débẹ̀ náà yìí ya waranti máa fa marital discord náà nù o pé wọ́n ṣe lè fẹ́ kejì Olúwa ṣe ní halali o àmọ́ kìlọ̀ fọ́kọ náà pé kò ṣe déédéé àìdébẹ̀ o ẹ má jáde lọ́bẹ̀ o àmọ́ bẹ́ẹ̀ yẹn ọba ṣẹ̀ṣà àyàwó Ànábì Muhammad sallallahu bí ọba sì ṣẹ̀ṣà ọkọ náà gbogbo ntí àwọn orígun mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ lẹ́ẹ̀kan ni Ànábì fẹ́ ká wá kó pé sallallahu alayhi wa sallam kọ́dà rẹ̀ ní ìfẹ́ ẹni téèyàn ó nífẹ̀ẹ́ rẹ̀ tó ń lọ sí kínní tó ń lọ fẹ́ràn yàn nínú àwọn ìlànà tá Ànábì wá fi kalẹ̀ sallallahu alayhi wa sallam kábẹ̀rẹ̀ lórí tàwọn obìnrin Ànábì níbi yẹn bá fẹ́ fẹ́yàwó tunkahul mar'a li arba' àwọn nǹkan mẹ́rin yẹn lè wò nínú sígà hadithi yìí wọ́n ní kì í ṣe pé Ànábì pa wá láṣẹ pé bọ́ọ̀ bá fẹ́yàwó ní kò wò ní o Ànábì ṣe hikaya experience àwọn èèyàn bí báwọn èèyàn bá fẹ́yàwó tí wọ́n máa wò ní ìtumọ̀ hadithi nù tunkahul mar'a li arba' nǹkan mẹ́rin ni Ànábì ní láyé gbà tóun sallallahu alayhi wa sallam Ànábì nọ́tìsì pé làwọn èèyàn máa ń fi fẹ́yàwó wọn lé lómi lé hasabiha Ànábì ẹlòmíì àwọ pé ilé tí ọmọbìnrin ti jáde ilé dáadáa ni òbí dáadáa ló bí walimaliha Ànábì ní kọ́lẹ̀ ẹlòmíì lè torí kóbìnrin lówó kó torí yóò fẹ́ walijamaliha Ànábì lẹ́lòmíì lè torí ẹwà sallallahu alayhi wa sallam kó torí ẹ̀fẹ́ obìnrin walidiniha ẹlòmíì sì lè ṣe pé ẹ̀sìn lórí lára obìnrin yìí recommendation ta Ànábì wa ni pé fadfar bidhati dini tarbati yadaka bọ́lọ̀mbá ní kọ́wọ́ rẹ̀ ọ́ tẹ obìnrin ẹlẹ́sìn kọ́ wo ẹ̀sìn fẹ́ obìnrin àfihàn ló dáa ju recommendation ta Ànábì sallallahu alayhi wa sallam ẹ dákun gbogbo àwa tá a bá fẹ́ yàwó kò burú gẹ́gẹ́ bá Ànábì ti wù yìí àrántí ọ̀fà máa wá dà ní orobìnrin tó rẹwà lódiwọ̀n bó ti ń fẹ́ yọ máa ṣàlékún ìfẹ́ láàrin wọn pẹ̀lú rẹ̀ kọ́dà l'Ànábì fi sọ ń bomi ẹnìkan wá bá Ànábì waja'ala bainakum mawaddatan kò sí nù àǹtijú o Al-Mughira bun Shu'ba wá bá Ànábì sallallahu alaihi wasallam ya moriyawo kati mo fẹ́fẹ́ Ànábì ní anadorta ilayha ṣé wọ́n wí fún ọ ní àbó ti rí fún rẹ̀ so o ti ṣe kíni o ti wo o ti rí Ọlọ́run èwo Ànábì ní lọ wò fa innahu ahra an yu'addima baynakuma torí pé kò ṣe bẹ́ẹ̀ ó súnmọ́ kó jẹ́ kí ìbáṣepọ̀ yín àjọṣepọ̀ yín lọ́kọláya kọ́pẹ́ kọ́mọ ìpè ní ẹ̀fẹ̀ ra yín lónìí ọwọ́ adilọ́la bí i ìmọ̀ kébó ti rí ni àbódilẹ́yìn oṣù kan tọ́rọ́pọ̀lọpọ̀ gbéyàwó ní nfaka bẹ́ẹ̀ lónìí bí i broda kẹ́ni lọ́kàn júwe fún mi wọ́n sì ní báyìí lórí ìmọ̀ pé bẹ́ẹ̀ kó rí inú sunna Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní kí n téèyàn ọ̀fẹ́ níyàwó kọ́dà n téèyàn ọ̀fẹ́ lọ́pọ̀ ẹ̀yìn obìnrin náà kó wúyà ọba lànà Ànábì mú bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ bàbá wa wo gbogbo nǹkan wọ̀nyí Ànábì ní má jẹ́ sìn ọ̀yọ́ lẹ̀ bàbá wo ẹwà tá a wúwo tá a wòran Ànábì ní má jẹ́ kíkíní obìnrin tí ọba sẹ́sìn rárá bí tí wọ́n ma ó ṣòro láti fẹ́ o
ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bàbá fẹ́ kí apilẹ̀ ìgbésí ayé lọ́kọláya nírọ̀rùn Ànábì ní fadfar bidhati dini taribati yadaka ẹlòmíì máa wá sí gbọ́ àwa pé kéèyàn ó gbé kọ́ndíṣàn kalẹ̀ gbé àfìyàwó tó bá Al-Qur'ani nífẹ̀ẹ́ àfìyàwó tí ọba ti mọ kéwù nífẹ̀ẹ́ wọn náà lè máa kọ́ àmọ́bìnrin tá a bá ti rí pé abẹ́lẹ̀ yìí bá ti gbọ́ qala Allahu qala Rasulu kò ní máa jiyàn pé Ọlọ́run sì lè wí bẹ́ẹ̀ èyí náà tó wọlókù tó máa ṣe kíni tó máa ma lé ntòtí àmọ́bìnrin tó ti rí pé kọ́lá kò fẹ́ gbọ́ kí l'Ọlọ́run wí kí l'Ànábì wí Ànábì ní ma débẹ̀ o sallallahu alayhi wa sallam tọ́ nípa ti àwọn ọkùnrin náà Ànábì sallallahu alayhi wa sallam ojú ẹ̀fẹ̀yìn obìnrin náà pé bẹ́ẹ̀ bá lọ́kọ irú mọ́tò báyìí wọ́n gbé wá lónìí irú tọ̀hún ni wọ́n gbé wá lọ́la ibi báyìí ni wọ́n ti ń ṣiṣẹ́ ìwọ náà lè wò yí wọn fi torí ẹ̀ pé ẹni tí ń fẹ́ ni àmọ́ Ànábì ní nǹkan méjì kan ń bẹ ìwọ obìnrin tí wọn náà bá ṣẹ̀ṣà ọkọ òun ni ọjọ́ jẹ́ pàtàkì Ànábì ń fẹlẹ́ yìí bá àwọn òbí obìnrin torí pé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti fọmọ wọn lọ́kọ Ànábì fi bá wọn sọ̀rọ̀ pé in ja'akum man tardawna dinahu wa khuluquhu fasawwiju sallallahu alayhi wa sallam ẹ̀rí nǹkan méjì wo ẹ̀yin ìyàwó ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò wa lẹ́yìn tẹ́ ẹ bá wo pé níṣẹ́ lọ́wọ́ ọlá àsìkí kọ̀ láìfi ọ̀rẹ́ wa kọ̀ láìfi gbogbo yìí lẹ́yìn náà léwu ẹ̀ tó fẹ́ yàn àmọ́ ẹ wá wo dinahu wa khuluquhu ẹ wo ẹ̀sìn ẹ̀ sì wò wá rẹ̀ àṣeyàn lè lẹ́sìn kó ṣe pé ń bí ọ̀nà wa ó kù díẹ̀ káàtó tọ́rọ̀pọ̀lọpọ̀ ní ń complain fáwa lónìí pé èyí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers wọ̀nyí wọ́n yẹ tọ́jú ìyàwó wọn ò níwà dáadáa Ànábì ti ní kéèyàn owó wà kó tó fọmọ ṣe kíni kó tó fọmọ lọ́kọ o man ja'akum idha in ja'akum man tardawna dinahu wa khuluquhu fasawwijuhu torí náà àwọn nǹkan méjèèjì yìí ló kó sábẹ́ ntí mo pè ní husnul ikhtiyar láti pilẹ̀ kéèyàn ọmọlú ẹ̀sà tí ó bá sá ìwọ ọkùnrin ntó wò lára obìnrin tó fẹ́fẹ́ ẹ̀yin obìnrin náà ntẹ́ wò lára ọkùnrin tí ẹ fẹ́fẹ́ nínú tí bàbá mójútó pẹ̀lú ògbọ́nà marital discord bí ọ̀tí ẹ̀ tán fẹ́rẹ́fẹ́rẹ́ ni ó kù òun ni pé alḥadaru min qat'il wuhudi al-qahira ala an-nafs ńgbà tí a bá ń ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ pé ọ̀fẹ́ mi èmi náà fi ọ́ kéèyàn ọmọ ọdún tí ọ̀fẹ́ nu ara ẹ̀ sọ o irú májẹ̀mú tó gbé kọ́ rẹ̀ lọ́rùn o torí pé yíò ní obìnrin mi ò padà dì mọ́wọ́ pàtàkì jùlọ pé ẹ̀sọ́ báyẹn tó wọlé ó sì lè má jẹ́ obìnrin tí ó jẹ́ pé bí Kùránì ti ní illa ya'funa wa ya'fu alladhi biyadihi uqdatun nikah wa an ta'fu aqrabu òun lè má jẹ́ bẹ́ẹ̀ ó lè má jẹ́ obìnrin tí pé bí yàrá ti lóun ó fún ní nǹkan tó wá ní òsì mọ́ tí ó sì gbà pé kò sí mọ́ náà nù wàláyé tóbìnrin mi bọ́ bá lo 40 ọdún lé ọkọ ni níjọ́ tó bá tún rántí àdéhùn tó ṣe tó múṣẹ wọn ò ní gbádùn rẹ̀ jọ wọn náà kàn máa gbé àṣìjà ìtẹ̀ ìjàdùjà lọ torí náà kéèyàn ọmọ sẹríbítì máa ṣèyàn wọ̀nrẹ̀wọ̀nrẹ̀ ń pé kò sí ti ní í ṣe Ànábì ní ṣọ́ra ẹ̀ o torí bá Ànábì ní àwọn obìnrin lẹ́tọ̀ọ́ gbogbo àdéhùn tẹ́ ẹ bá ṣe fún wọn ó béèrè pé kẹ́ fòfilẹ̀ Ànábì ní fa inna ahaqqu الشروط أن تفوا به ما استحللتم به الفروج Ànábì nínú májẹ̀mú conditions tó ṣe pàtàkì kéèyàn ó múṣẹ òun ní tí obìnrin tí ó jẹ́tọ̀ fún ọ tẹ́lẹ̀ tó sórí ẹ̀ tó torí ẹ̀ sọ di ẹ̀tọ́ rẹ̀ ẹlòmíì ńgbà tí kìnìún bá wà lójú rẹ̀ yọ sọ pé kọ́lá yọ sàdéhùn pé ìwọ nìkan náà ni òun ò ní fẹ́ yé ìyá alámọ̀yé sì ti dì í mú
ó lè wá jẹ́ pé bọ́ bá padà wá pé pé tí mo sì wí wọn kọ̀ padà fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ o ó lè jẹ́ nínú obìnrin tó yẹ pé tọ́ ọ̀dà ó sì lè jẹ́ pé kò ní í gbà eléyìí tí ọba ti wá nígbà yìí láti jọ náà ẹ̀ ní gbádùn ara yín mọ́ kọ́dà bí lẹ́yìn bá ti ń tò tẹ́lẹ̀ kò ní tò mọ́ èyí ṣe pé torí náà nínú ntọ́ yẹ kéèyàn ó fi èsì òun ni pé kéèyàn mẹ́jẹ̀ẹ́nu ó do àjòjù nígbà tá a bá ń ṣàdéhùn pàtàkì jùlọ ọkùnrin irú àdéhùn tá a bá ẹlòmíì ti ṣàdéhùn tágbára rẹ̀ ọ̀ká kọ́dà bá a bá ti fẹ́ra wa tán nísìnyí àkọ́kọ́ ọmọ tó bá kọ́ bí ìlú Èkó lọ́lọ́ bí sí nígbà tí ó fi wá di pé ìyàwó wọlé yóò bímọ tán nǹkan ò rí bẹ́ẹ̀ mọ́ obìnrin yìí lè jẹ́ ní tó gbọ́ bá ti gbọ́ nǹkan kò ní gbàgbé ìwọ lágbára ò sì sí láti pé àdéhùn yìí má torí náà kéèyàn ọmọrún tí àti májẹ̀mú àtàdéhùn tí ó bá ṣe fún obìnrin kó tó wọlé ara tí ò ní jẹ́ kí marital discord ọmọ wáyé ní insha Allah ta'ala. bàbá ti sọ ọkùnrin káyà tọ́dọ̀ ẹ̀yìn ìyàwó obìnrin náà inú ta nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam kọ́dà ta nẹ́bi kọ́ ná sọ́n pẹ̀lú ná sùrẹ̀ káwọ obìnrin ó fi èsì anabi ní gbogbo sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ọkùnrin bá ti ní òun ọ̀fẹ́ rí nù lé òun èèwọ̀ ní kóbìnrin ọmọ wọlé náà kọ́dà bọ́jọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìjà ò sí láàrin òun àti ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ àmórí kó wọn ò fẹ́ kí ìyàwó wọn bẹ́ nìkan rìn ìyàwó sì parí jágbé láti kékeré làwọn ti ń ṣọ̀rẹ́ ọ̀kan lèyàn fọwọ́ mú bẹ́ẹ̀ àmọ́ kọ́ ọmọ bá nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam nínú ààyè tá nẹ́bi fún ọkùnrin ni pé ìwọ lọ wá bá ní ilé rẹ̀ obìnrin ní lọ́ọ́ bá ọkọ níbi ọba tí wàá pè ọ pé ní àdámẹ́yìn ìfẹ́ máa rí ní inú ilé wa ń bì gbà sọ́kọ rẹ lẹ́nu o àmọ́ àmọ́ wa fún orí ẹni báyìí lápọ́ìmẹ́ǹtì pé ńgbà báyìí wọn ò ní sínlé bẹ́ẹ̀ bá wá kọ̀bálà nà nàbì mu ẹsẹ̀ ní kọ́dẹ̀ ẹsẹ̀ ní torí bẹ́ẹ̀ bá ti ta kó àṣẹ ànábì ọ̀sẹ̀ lọ́n sallallahu alaihi wasallam torí náà nínú ntọ́ yẹ kí amójútó tí àìmójútó lè máa fa gbọ́nmi sí omi òtó láàrin lọ́kọ láyà òun ní ọ̀rẹ́ ni kódò lè jẹ́ kan nù mọ̀lẹ́bí tara tiẹ̀ ìgbà gbogbo gbà tí lamọ̀yọ́ bá wa èmi ní sọ fún pé kọ́ wa obìnrin ọ̀lẹ́tọ̀ àti máa gbàlejò tọkọ rẹ̀ ọ̀fẹ́ nínú ilé ọkọ rẹ̀ inú òfin Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí nù tí ó tún yẹ ká fi èsì òun ni ihtiramu zawja li ahli zawjiha wa ihtiramu az-zawjati li ahli wa ihtiramu az-zawjati li ahli zawjiha wa ihtiramu az-zawji li ahli zawjati ẹnu tí ó lè máa fagbọ́n mi sí omi òtó òun ni kí mọ̀lẹ́bí ìyàwó ọmọ tó gbà ń kọ́bọ̀ lójú ọkọ kí mọ̀lẹ́bí ọkọ náà kí wọ́n má jẹ́ nǹkan kan lójú ìyàwó ẹni wọ́n bá jẹ́ ọmọ tí wọ́n bí dáadáa tó wá láti ilé dáadáa kò ní jẹ́ bí irú àwọn tẹ́yìn ń wò ń pé bí wọ́n ti ń gbé gbèsè ayé ń lo ìbónú bẹ́ẹ̀ bá ti fẹ́yàwó ẹnìkan lẹ́gbọ́n rẹ o ẹnìkan ní àbúrò kọ́dà ẹnìkan ní bàbá ẹnìkan ní ìyá kò sí mọ́ o èmi rẹ nìkan náà ní kọ́dà Islam ò tó bẹ́ẹ̀ me and my wife ẹ ṣeun bàbá rí ẹni tó bá gbọ́ Islam yìí tí wọ́n rí pé ní ìmọ̀ ọkùnrin ní rí pé ìyàwó òun ìfẹ́ nìkan rí nù mọ̀lẹ́bí òun àbí àpọ́nlétọ́ yóò ṣe fún wọn kò máa ṣe at the same time bó bá ṣe pé ní ọkọ náà lọ́fíìsì lọ́dọ̀ tó pé ní kò rí àwọn òbí àbáwọn ẹ̀gbọ́n àbáwọn ìyàwó rẹ̀ léèyàn pàtàkì irú eléyìí náà lè fa
gbọ́n mi sí omi ò tó ó lè fa kínú ilé ọkọ láya kọ́mọdún ká sì ṣe báyìí kọ́dà kọ́ bá lánàá ti Islam mu Islam ò sí ní orí pé ìjọba ti kó lé yín tó dìyàwó lọ́dọ̀dọ̀ ọkọ rẹ kò sí mọ̀lẹ́bí mọ́ kò sẹ́gbọ́n mọ́ kò sábúrò mọ́ kò rí bẹ́ẹ̀ ní Islam ká máa so ẹbí pọ̀ títí àtẹ̀yàn ń bẹ lóhun nìkan àti obìnrin délé ọkọ èyí wọn ò pé kọjọ́ ma bàbá àtìyá rẹ̀ mọ́ èyí wọn ò pé kọjá burú àwọn ẹ̀gbọ́n rẹ̀ mọ́ èyí wọn ò pé kọjẹ́gbọ́n fáwọn àbúrò ẹ̀ mọ́ èèyàn gbọ́dọ̀ wá dóńdó pé kí ló dé kí ni wọ́n wá kọ́dà ẹlòmíín bá a débi pé obìnrin yìí lè jẹ́ pé òun náà lọ́nà àsìkò tiẹ̀ bóyá ń tajà àbí ń ṣiṣẹ́ ọkùnrin gbọ́dọ̀ mọ̀ pé obìnrin yìí lẹ́tọ̀ọ́ bọ́bá arábúrò rẹ̀ kan tó fẹ́ sanwó iléèwé rẹ̀ bọ́bá rẹ̀ gbọ́n bàbá rẹ̀ kan èyí wọn yọ kó nù fámìlì wọn nítorí pé ọ̀fẹ́ torí náà ẹja fèsì lẹ́yìn náà bẹ́ẹ̀ lómi bá rí pé ní òun lágbára lórí ìyàwó òun oníjó ṣe gbélé yọ máa dùn obìnrin yìí irú eléyìí sì lè má jẹ́ kí mọ̀lẹ́bí wọn ó tòrò ká sì sọ tẹ̀yìn ìyàwó náà kí wá ṣe pé kéèyàn wá dóńdó pé ní èlò lẹ fún wọn jò níyì àwọn ọmọ mi ṣé wọn ò ní gbowó kínní ṣé wọn ò ní gbowó kínní obìnrin ò gbọ́dọ̀ dóńdó pé o ti fẹ́ mi náà ò ní mọ̀lẹ́bí mọ́ gẹ́gẹ́ bá a ti kìlọ̀ fọkùnrin náà pé kò gbọ́dọ̀ dóńdó pé o ti délé mi náà èmi rẹ nìkan náà ni eléyìí ọba ìlànà ìsìlámù nínú.